fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ in fact ilé yìí make sense gan-an ni o. Kọjá bẹ́ẹ̀ o, kọjá bẹ́ẹ̀. Àmọ́ iye ò ní kẹ́ má máa yọjú sí wa ní meeting. Ṣé ní gbogbo akitiyan tẹ̀ ń ṣe fún wa meeting yẹn gbogbo ẹ̀ pátá ló ń sọ fún mi. Kọ́ máa lóorùn pé torí pé ẹ ti kọ́ lẹ́sìn tó ẹ̀ lè ṣe sá fún wa meeting o. Ẹ tiẹ̀ má dáhùn alájà. Ẹ mẹ́pà máa miss yẹn àbí. Ẹ máa yọjú sí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan káwọn èèyàn má rò pé torí pé ẹ ti gbéra tán lẹ́yìn jẹ́ máa yọjú sí wa. Sá fún yín bí ti ẹ wò ẹ má bínú ẹ wò ẹ má wọ̀rẹ̀ má change ẹ má wọ̀rẹ̀. Wọ́n rẹ̀ ìwọ ló ń gbé bíbà yìí ṣé wọn náà lọ tún lọ fúláàtì bíbà yìí náà. Ṣorélẹ̀ èmi ni mò ń gbé bẹ̀ bóyá ilé ìmú kan fi rẹ́ǹtì fún àwọn èèyàn in fact ṣó tẹ̀ wá rẹ̀ ó ṣòwò nìkan ni mo ní o. Ó pọ̀ fún wárí sí yín o. Ó pọ̀ fún wárí sí yín. Kí ló ṣẹlẹ̀? Níbo? Ẹ dẹ̀ fẹ́ fún gbogbo ará community ẹ fẹ́ fún wọn lápá tension kí ló fàriwo. Rásàmì ẹ káàsán sà ẹ sà. Kí lè ṣe ń bí. Àwa kí ọ̀rẹ́ wa nílé ẹ̀ ní o. Ọ̀rẹ́ yín wòlé akínlé ìgbà tẹ́ wá kí ọ̀rẹ́ yín tẹ̀dẹ̀ bá kí ló dẹ̀ máa lọ. Ọ̀rẹ́ wa tó nílé nìyí náà. Ta ni? Alájà. Alájà rí Alájà Ọbádá. Bẹ́ẹ̀ni. Abó orí nǹkan ni ọ̀tẹ̀ Alájà Ọbádá ló ní ilé yìí. Alájà Ọbádá ibo ló ti rówó tó fi ká dúró lé. Mo ń bọ̀ lọ́dún ẹ má wá ṣe whistle blower fún ẹ̀mí ni mo sọ bẹ́ẹ̀. Ẹ ò gbọ́dọ̀ sábà ẹ máa bọ̀. Ọkọ ẹ̀ tó balẹ̀ whistle blower bá jẹ́ bẹ́ẹ̀. Ẹ má wàá pariwo ẹjọ́ àwa táyì tí ìrìlé kọ́ ẹ má bàbá tension pa wá. Obìnrin ní country wọ́n sharp. Tí bàtà yé wa máa yọ̀dì máa yọ mú. Ẹ mọ sọ́dọ̀ ẹ̀. Ẹgbẹ́ ìfọ́nì gan. Kí ló jẹ́ whistle blower? Àmọ́ rẹ̀. O ò dẹ̀ lè sọ fún mi pé o ti ṣàdúró nǹkan tó tó yìí. Mo tún gbọ́dọ̀ tún sọ pé o tún ní mí síbò mi. Ìwọ ọ̀rẹ́ mi má bínú. Ọ̀rẹ́ ṣó mọ̀ pé oníkálukú nílé ayé kálukú rọra ń ṣe nǹkan ẹ̀ wẹ́rẹ́ ni. Ó dẹ̀ mọ̀ pé tíṣu ẹni bàtà èèyàn máa ń dáwọ́ bò jẹ ni ó yẹ kó yí ẹ̀ náà. Bíi tèmi wá ni. Ẹ wo èmi lọ síbi kan ìwọ́n kọ́ ẹ̀yin náà kọ́ Ẹja lọ. ẹja máa lọ o àtúwá kì í o ẹ ṣe gan pàlejò ọmọ. Lówó èmi ò lè lọ kọrin fún o láyé. Cry, 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 baby, no cry again, no. Kí ló dé tó sunkún? Wá, ṣó náà kọ́ ni? Ṣé bá ṣe kú ọ̀lọ́dọ̀ Alájà Ọbádá bí wákàtí kan sẹ́yìn báyìí ń sìn abókọ́lá rí bẹ̀ ni kí ló fẹ́ kú ṣé bọ́lẹ̀ náà bá yọ kó kọ́lé. Sàámú ẹ máa wọ́n tí í jàre ẹ máa wọ́n tí í. Wo bí. Ta ni wọ́n ro tèmi fún àyàfi bàbá lókè. Bàbá lókè nìkan kọ́ ló lè rò fún àwa tá a gé èèyàn náà ó lè rò fún wa. Èmi ó máa ń dùnyàn lóòótọ́ náà pé ẹgbẹ́ èèyàn ó ń ṣe nǹkan dáadáa èèyàn ò rí ṣe. Ilé ẹ̀ dẹ̀ fine Alájà Ọbádá náà dẹ̀ tún beautiful dákú àwọn ìwà bẹ̀rẹ̀ sí ní dán bí àwọ̀ ẹja mo ló ti rówó torí Ọlọ́run obìnrin ẹ̀ fine ó tún wá kọ́lé ní èjì yẹn tó wá máa fi tọ́dún bíi méjì sí ó máa gbé mọ́tò ṣáṣáṣá tó wà kó máa gbé wá ní jọ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣe tó fi ń ronú. Bọ́dà Sàámú a ní kẹ́ máa wọ́n tí kò lè yé iye máa wọ́n tí. Kò lè yé. A lè bẹ sọ fọ́nà tó bá sọ fún wa a lè gbọ́rọ̀ ẹ̀rọ kí ló ṣẹlẹ̀ gangan. Ẹ wo Bọ́dà Sàámú ó ti sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ kò lè yé
ẹni tó dẹ̀ jókòó ya adult ni. So I feel like let's go, let's leave her. Wo máa rò pé bẹ́ẹ̀ torí igi ìjẹ́gi dóngóyárò ejò máa ń wà ń bẹ̀ o. Ejò máa wà ń bẹ̀. Àwọn ṣèbè burúkú tó máa bọ́ sílẹ̀ máa ṣeré wọ́n á lọ lọ́mọ ẹ̀ lọ́mú tó ń pa ìgbé kíákíá lójú ẹ̀ máa dá. Kí ló ń ṣe ẹ́? Já máa lọ. Gbàtí o ti sọ̀rọ̀ fún wa kó sí wàhálà. Bọ̀dá Sàámú ṣènìyàn onínúure ni. Bọ̀dá Sàámú kan community ipú. Lórúkọ Jésù ogun ayé mi àṣẹ. 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 Lórúkọ Jésù. Sọ̀rọ̀. Bàbá gbọ̀nù ara gbogbo mi yọ. 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 Lórúkọ Jésù Kristi ogun ayé yín àṣẹ. Àmín. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run á gbọ̀nù ara gbogbo yín yọ. Àmín Jésù Olúwa wa. Àmín Jésù. Èrò rẹ pẹ̀lẹ́ o. Yes sir. Kúrọ̀lẹ́ sà. Kúrọ̀lẹ́. Àǹtí ni mo rí lọ́nà nígbà tí mò ń kọjá. Wọ́n ní àwọn ń ronú. Mo wá ní kí ló ṣẹlẹ̀, wọ́n ní àwọn ní ogun. Pé ṣùgbọ́n ogun táwọn dẹ̀ ní àwọn wò pé spiritual problem ni. Mo wá ní spiritual problem. Nínú community tiwa yìí, àwa gan ní spiritual father. Tí mo bá mú yín dórí òkè pé gbogbo ẹ̀ ló máa di yíyanjú. Bẹ́ẹ̀ni, Ọlọ́run wòlíì sọ bẹ́ẹ̀ ń gbọ́ àdúrà síbẹ̀. Bẹ́ẹ̀ni o, Ọlọ́run wòlíì sọ bẹ́ẹ̀ tó ń wo àìsàn, tó ń já ìdè, tó tún tú ìdè, ó sì wà síbẹ̀. Ẹ ṣé, thank you. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀? Dáàdì, ẹ wò nígbà tẹ́ jáde láàárọ̀, ọmọbìnrin yìí ó ti wá síbí. Tẹ́ bá gbọ́ nǹkan tó sọ. Dáàdì tẹ́ bá gbọ́ nǹkan tó sọ, kì í ṣe nǹkan tó ṣe gbọ́ sétí rárá ni. Dáàdì ẹ̀wọ̀ ẹ jẹ́ kó máa lọ, ẹ sọ pé kó máa lọ. Kó máa lọ síbo, kí ni ò ṣe gbọ́ sétí? Kó máa lọ síbo dáàdì. Ogun jà mí dáàdì, ogun jà mí ẹjọ́ torí t'Ọlọ́run. Ẹ fún mi nǹkan dáàdì kí tiẹ̀ lọ wo ogun ayé mi sódò. Ẹgbẹ́ mi kọ́lé, ẹgbẹ́ mi ralẹ̀ dáàdì. Mo fẹ́ kọ́lé, mo fẹ́ ralẹ̀, ṣàánú mi dáàdì ẹjọ́, ogun jà mí. Ẹ ní sùúrù, iwájú Olúwa lẹ wà yìí. Dáàdì, ẹ ṣẹ́ṣọ́ Jésù fún mi. Ẹ jẹ́ kí lówó kí rálẹ̀ kí kọ́lé kí ló mọ́tò ńlá ẹjọ́ dáàdì ẹ ṣẹ́ṣọ́ Jésù fún mi. Dáàdì, èèyàn máa burú o. Oṣó Jésù. Ẹ gbọ́ dáàdì, ṣé oṣó Jésù wà ni? Bí mo ṣe ń gbọ́ lẹ́nu wọn, òun lẹ́yìn náà ń gbọ́ yìí. Lẹ́yìn tẹ́lẹ̀ lóògùn, tẹ̀dẹ̀ ní mú yín wá sọ́dọ̀ dáàdì. Ṣé ẹ fẹ́ ń bá bí lọ ni? Èèyàn máa burú o, people can be dangerous. So tó bá ní kẹ́ kàn lọ mọ́ ọmọkùnrin kan wá, kẹ́ fi nǹkan kan lórí. Bí mi bá ṣe bá bẹ̀ lọ, inú rẹ̀ mi ò máa ní pa mí o dáàdì. Inú rẹ̀ mi ò máa ní pa mí o. Ẹ wo, bóun wọn kọ́ kú sínú ogun. Èmi ò lọ́wọ́ ń bẹ̀ o dáàdì. Ó dìgbà. Ogun yẹn kó máa bá yín lọ. Irọ́. Ogun kankan ò ní bá wọn lọ mọ́ lórúkọ Jésù Kristi. Madam, ẹ rọra o. Kí ló dé tẹ́ ẹ ṣe farabalẹ̀? Mo gbọ́ tẹ́ ń sọ́nà ọ̀rọ̀ yín wípé àwa aláṣọ funfun alẹ́ máa ń gbóná. Ṣé ẹ rí bí aṣọ wa ṣe funfun yìí? Bẹ́ẹ̀ náà nínú wa ṣe funfun. Oṣó Jésù. Oṣó ń jóṣó. Kò sí nǹkan tó ń jẹ́ oṣó Jésù. Agbára Jésù ló wà. Ìṣẹ́gun Jésù ló wà. Tí ẹ bá wá síwájú Olúwa tá a gbàdúrà fún yín, tá a tú òróró ìyanu lé yín lórí, ẹ rí ìyanu nínú ayé yín. Ẹni tó wọṣọ funfun ṣó máa fẹ́ ké pọ́tà sí i. Rárá, kò ní fẹ́. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, àǹtí mi, ẹ máa ní sùúrù tó pọ̀ gan. Dáàdì má jẹ́ ṣe sùúrù. Dáàdì ẹ bó ṣe ń ṣeré, má jẹ́ ṣe sùúrù. Dáàdì ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Mò ń bọ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ máa nìṣó, mò ń bọ̀. Madam, ẹ jókòó. Dáàdì má jẹ́ jókòó. Ẹ má jẹ́ jókòó. Dáàdì ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ gbọ́dọ̀ fọkàn balẹ̀ ni. Bùrọ̀dá Sàámú, gẹ́gẹ́ bí ohun tí ẹ̀mí Ọlọ́run bá mi sọ, ìjọ Ọlọ́run lórí òkè yìí, ẹ̀mí Ọlọ́run ní ká tó wá ilẹ̀ sí ibòmíràn, kó wá jẹ́ new site, ìyẹn níbi tí àyè máa tún fẹ̀ dáadáa, ó ní ká kọ́ ilé síbẹ̀. Ilé ìjọsìn náà ni o, bọ́n mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin jẹ́ ẹni tí ó gbajúmọ̀ káàkiri àdúgbò, so mo ṣe ní kí n pè yín pé níbo lẹ mọ̀ tó jẹ́ new site tí a lè rí ilẹ̀ rà sí. Sọ bẹ́ẹ̀. Sọ bẹ́ẹ̀. Ṣé ẹ ní ọ́dítọ̀ ní ìjọ yín? Àní. Ẹ lọ́dítọ̀ bẹ̀. Ẹ lákàntáǹtì.
Really? Ẹ dẹ̀ ní consultant náà. Kí ló ń consult fún yín? Ṣé l'advisor? Bọ̀dá Saamu l'advisor. Àwọn advisor yín olóyè kẹ́ gbàdúrà deliverance fún. Advisor yín bá níṣẹ́ tó ń ṣe nínú ìjọ ni ẹ ní sọ pé fẹ́ ra ilẹ̀ síbòmí. Ṣebí lẹ̀tẹ̀ ìjókòó ti rè látọ̀dún ìtẹ́ ti jókòó síbí blọ́ọ̀kù yóò kọjá àbí tó wà yìí ẹ gbèlé sókè ìtẹ́ níbí àtòrí òkè tẹ níbẹ̀ yẹn ẹ tí ì ṣe nǹkan kan sí ẹ tún fẹ́ ní nǹkan bò mí ẹ jẹ́ má dára yín láàmú gbogbo owó tẹ̀ bá ní ẹ tùjọ kẹ́ ẹ fi wá nǹkan kan ṣe síbí ní o adviser yín ló yẹ kó máa sọ yẹn owó adviser àtẹ máa ń fún èmi ló yẹ kẹ́ ẹ fún báyìí mo ṣe advice yín tán ni. Bọ̀dá Saamu. bí ìmọ̀kẹ́ ń tẹ́ pè mí fún nìyẹn o. Òótọ́ ni wípé àwa la níbí títí dé orí òkè lọ́hùn tí à ń lò ṣùgbọ́n tẹ̀mí Ọlọ́run bá bá wa sọ̀rọ̀ ohun tó bá sọ náà la máa ń ṣe lórí òkè tí wàá ń bí o àwa ò kì í ṣe nǹkan tẹ̀mí Ọlọ́run ò bá ní ká ṣe. financial management wa òkè bíbélì sọ pé ẹ̀gbọ́n nínú ohun gbogbo téèyàn bá ti mismanage àbọ̀gbọ̀ tó bá ti mismanage resources ẹ láyé bàbá ńlá wàhálà ni àìmọye lomi àsìkò tó yẹ kó o kọ́lé tó o bá kọ́ ní táìmù yẹn tó bá jẹ́ pé mọ́tò ló rà o mismanage ni o máa jẹ̀yẹ àsìkò tó yẹ kó o ra mọ́tò tó o ra mọ́tò tó jẹ́ pé nǹkan míì ló lọ́ ń ṣe o máa jẹ̀yẹ ẹlòmíì jẹ́wà tó jẹ́ wípé kò nílé kò nílẹ̀ kò ní nǹkan kan kò sí tó ní adẹ́kọ̀wó ó lè kọ́ bí 40 million naira á lọ fi ra mọ́tò kò dẹ̀ nílé o kò kọ́lé síbì kan kò nílẹ̀ síbì kan ṣáà ní kó ti mismanage bàbá ńlá wa kọ́lọ́run kọ́ wà bá a ṣe ní mismanage resources tá a bá ní kó lè pẹ́ lọ́wọ́ wa ìjọ Ọlọ́run wá lè o tọ́lọ́run bá yín sọ̀rọ̀ ẹ̀yin náà bára yín sọ̀rọ̀ kẹ́ ẹ lè jọ fi ẹ̀mí Ọlọ́run kẹ́ ẹ fi balance ẹ̀ papọ̀ owó tẹ́ ẹ bá rí ẹ fi develop bí iná. Bọ̀dá Saamu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń pè mí tẹ́yìn náà dẹ̀ mọ̀ pé pásítọ̀ sọ bẹ́ẹ̀ tọ́lọ́run ò bá sọ bí a ò kì í ṣe bẹ́ẹ̀ o ohun tá a bá dẹ̀ sọ òun náà lọ́lọ́run máa ń ṣe o Ọlọ́run sọ wípé ká wá ilẹ̀ síbòmíì Ọlọ́run mọ ohun tó ń ṣe. tó bá jẹ́ pé Ọlọ́run ti tẹ̀ mọ́ yín létí dáadáa Ọlọ́run mọ ohun tó ń ṣe lóòótọ́ àdẹ̀lẹ̀bọ̀ Ọlọ́run jiyàn èmi kàn try láti tún advice lórí resources téèyàn máa ń ní pé kọ́lọ́run kọ́ wa kó jẹ́ ká lè manage resources wa dáadáa. ẹ bá mi gbàdúrà fún àbúrò mi ni ẹ má jẹ́ kó yí lórí. ẹ farabalẹ̀ àbúrò yín lọkùnrin kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣe. dádì ẹ ṣáà bá mi gbàdúrà fún ẹ bá mi gbàdúrà fún ẹ má jẹ́ ó yí lórí. wọ́ bí ẹ̀sà ẹ̀ rí nǹkan tí mo rí ẹ bá mi yọwọ́ yẹn kúrò ó fẹ́ yọ high lead yẹn ẹ wo bí high lead tó wà lọ black yẹn ó fẹ́ yọ jẹ ni o ẹ gbà lọ́wọ́ ẹ orí ẹ pé. ẹ wo iwájú Ọlọ́run la wà yìí o iwájú Ọlọ́run la wà yìí ẹ ní láti parọ́ rárá yes sir ẹ wo ó mu drug yìí ó ní sà ó mu drug yìí ó ní tẹ́lẹ̀ lóhun gan in particular kí ni máa ń fa ajá ni tó bá dẹ̀ ti gba kí ni ẹ̀ pé báyìí tí kí ni ẹ̀ bá ti sọ́lẹ̀ kan báyìí á máa nà ní wọ̀n wà rẹ̀ ti balẹ̀ báyìí sà. ẹ̀yin náà wá farabalẹ̀ ó mu drug nígbà téèyàn mu drug kí ló dé gbé wá sórí òkè ẹ máa lọ hospital náà. ẹ sà dókítà fúnra wọn ló advice wa pé kó lọ gbàdúrà fún. dókítà ní kí wọ́n lọ gbàdúrà fún nítorí wọn wípé ó dàbí pé wọ́n ti fọwọ́ sí bí wọ́n fi nǹkan sínú ọtí mu Ọlọ́run tá a bá nífẹ̀ẹ́ sí Ọlọ́run má jẹ́ káyé ti bẹ̀ mú wa ohun tá a bá nífẹ̀ẹ́ sí káyé má ti bẹ̀ mú yàn ni wọ́n ti fi nǹkan sí. so dókítà ló wá ní kẹ́ máa gbé wọn bọ̀ kẹ́ lọ gbàdúrà fún wọn a ò ní ṣaláì gbàdúrà fún yín àmọ́ kí ni ìdí ẹ̀ gangan tẹ́ ẹ fi máa mu drug kì í ṣe nǹkan tó dáa nígbà téèyàn bá mu drug ń sìn èrè kí ló fẹ́ rí níbẹ̀ kò dé wá sí nǹkan téèyàn ń ṣe láyé yìí tí ò lérè o Bọ̀dá Saamu lára èrè drug tí wọ́n mu yìí òun ni nǹkan tó ń ṣe wọ́n yìí ṣé ẹ rí i pé kì í ṣèrè fún wọn báyìí ni. bra sọ bẹ́ẹ̀ pásọ sọ bẹ́ẹ̀ inú ti bí yín o ó dàpẹ́ tí bínú jáde nínú ẹ̀mí mímọ́ sí bọ̀bọ̀ yìí ẹ ní láti bínú. ẹni mi ń bínú bẹ́ẹ̀ni ṣé inú ti yín ń dùn sí ni. inú mi ò dùn sí àmọ́ kì í ṣohun líle yẹn lẹ máa fi bá sọ̀rọ̀ ní condition tó wà ẹni tó fẹ́ yọ ojú ẹ̀ jẹ ẹ mọ̀ kí lídìí ẹ̀ tó bá ti là ó ti tán nìyẹn níwájú yín nígbà tó ti lè ṣe bẹ́ẹ̀ ẹ máa farabalẹ̀ bá sọ̀rọ̀ ni. wo bí àbọ̀ òfẹ́ gbọ́ ó dà ó mèrè sọ̀rọ̀ mi listen ṣé aláwọ̀ méjèèjì tó wà lẹ́yìn gangan ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ nítorí ẹni tẹ́lẹ̀ tí ń ṣe gangan bóyá ẹ rànjú tààrà ẹ̀ bá tún balẹ̀ tán dáadáa tẹ́ bá gbàdúrà fún tó ń ṣe tààrà ẹ̀ bá balẹ̀ klọ́ọ̀bù náà máa ti lọ ṣe celebration para ẹ̀ balẹ̀ o wọ́n á tún mú nǹkan ní klọ́ọ̀bù wọ́n á tún dàjẹ́ wọ́n á tún mú. ẹ wo tá ẹ̀ bá yí padà kẹ́ ẹ gbọ́ dáadáa wípé dúrọ́ọ̀gì kò ní tó ń ṣe nínú ayé èèyàn ó máa ń ba ayé èèyàn jẹ́ ní dúrọ́ọ̀gì máa ń ba ayé èèyàn jẹ́ ní natural thinking natural brain natural activities natural energy ló dáa jù ẹ lọ bẹ́ẹ̀ nìyẹn.
ẹ lọ bẹ́ẹ̀. Nìkìní ẹ filẹ̀ fọlábalẹ̀ ẹ filẹ̀ o máa gbàdàkẹ́jẹ́ ni ìdàkẹ́jẹ́ sẹ́ yé mọ̀jẹ̀rọ yé ayébi o ẹ má dìmú. Saamu ẹ̀pẹ̀lẹ́. kíkì bá ń ṣe ránhùnránhùn náà ọmọ ya wèrè wọ́n ń gbé lọ ọ̀dọ̀ pásítọ̀ ọmọ ìyẹn kọ́ máa gbé lọ ọsibítù kọ́ lọ tọ́jú rẹ̀ ń rò wá ṣọba community lè ṣe báyìí pẹ̀lẹ́ Saamu. ṣe ẹ rí ẹ̀ṣẹ̀ tó gbá mi ìyẹn dùn mọ́ mi ó dàbí pé mò ń jí mú ni ṣé wàá rí ìgbà tó gbé jẹ́jẹ́ ló òun ló fọ̀mátì brain mi ó dàbí ẹni pọ́pọ́lọ mi wá padà sí factory reset àmọ́ bóun ṣe ń mọ́ mi lára yìí àlàáfíà wà nínú ọwọ́ ẹ̀ ara mi lẹ̀ ń yá wọ́ọ́rọ́wọ́. pẹ̀lẹ́ Saamu. ayé mi. Ẹ̀pẹ̀lẹ́. wá ó fi ìrọ̀rùn sínú ọwọ́ ẹ ni. Bẹ́ẹ̀ni bàdà Saamu. ìrọ̀rùn wà lọ́wọ́ ẹ. Bẹ́ẹ̀ni. ọmọ yìí. Ẹ̀pẹ̀lẹ́. má pa mí. Ẹ̀pẹ̀lẹ́. má jó bẹ́ẹ̀ má tẹ bẹ́ẹ̀. Ẹ̀pẹ̀lẹ́. ṣé ń dùn yín dé gbogbo bí inú? Ẹ̀pẹ̀lẹ́. pẹ̀lẹ́ Saamu. má fún tán ẹnu mi ló máa fún sí. ó ti gbẹ̀mù lẹ́nu ṣé ò yà mí lẹ́nu o pé Saamu fúnyàn lóyún Saamu. ẹ sọ̀rọ̀ sọ ọ̀kan ọ̀nà ṣé ìtumọ̀ ẹ̀ pé àtọ̀ mi ò lè dánmọ́lẹ̀ sọ àbí bí báwo. ẹ ṣe bá a. kí wàá ní nǹkan tẹ̀ wá wí. ládùúrú àwọn ọmọ yìí ti gbénú lé ìsẹ́yìn ó rí kàn mú nú wọn ọmọ ìṣe wa wọlé lóṣù 4 sẹ́yìn òun ro gbá kó dóyún ìyàlẹ́nu wa o. bọ́dà Gani kí lè ń sọ yìí ṣé yóò mọ̀ pé ẹsẹ̀ ti wá da ni. ti wá dé kó da. àmọ́ ẹsẹ̀ ti wá da òun ní bọ́dà Saamu ọba community lọ ṣe decide nípa àsìkò tiwa ẹ̀ lọ fẹ́ fún wa ní community prince and princess. gbẹgbẹ ní wọlé burúkú rẹ sọhùn ìjọ ìsòde wọn sọ yìí ẹ lè yẹ rárá kó gbẹnu rẹ dání. Saamu má bínú ojú ìsìn ò fẹ́ kí Yosibi má fi wò báyìí. ẹgbẹ́nu burúkú yìí sọ̀hún ní kíni ló ń ṣe yìí ilé Yosibi ta ló jẹ́ Yosibi àbúrò yìí fẹ́ burú orí Yosibi fẹ́ bàjẹ́ dànù. ṣé Yosibi ló kọ̀ǹtró abẹ́ mi ni ṣebí tí abẹ́ méjì tábẹ́ méjì ṣebí tó bá wà available òun lábẹ́ ń kanra òun lọ́mọ fi ń dé tábẹ́ kan bá ń gbábẹ́ sá tábẹ́ kejì ń fi káàkiri sábẹ́ yẹn máa wúlò ni. ẹ wá o kí ni Yosibi fẹ́ ṣe fún mi kí ló bá ṣe fún mi tí bá ṣe rọ. Saamu. Yọ̀bí kí ló fẹ́ ṣe fún mi kí ló fẹ́ ṣe. Saamu má ké. èmi àgé. bébì. ta ló nà bébì mi kí ló ṣẹlẹ̀. gbogbo gbẹnu ẹ sọ léètò iná ọba community ó wá pé bébì àbí kò pé lẹ́nu rẹ ọba community bẹ̀wẹ̀ wá ó rẹ̀ wọ pé ní bébì. bọ́dà Gani ṣẹ́yìn ọmọ pé ẹni tó bá fún yín olùyìn bébì ló máa ń pè. àbí o. òtítọ́ gbogbo ẹjọ́ tẹ̀rọ ti ń bí mi nù. akílódé tó fi pẹ́ náà èmi níbi tí mò ń lọ náà ó jẹ́ dílé mi sínú lóde jókòó mo ti wà ń bẹ látàárọ̀ ó ló fà á gbọ́ àwọn ọ̀rọ̀ òṣì tí wọ́n bá mi sọ kí ló fà á. tó ya wèrè ni. kí ló ṣẹlẹ̀ ṣé kò ṣe pé nǹkan ṣe orí ẹ̀ ṣé mi ló ń pariwo mọ́ ó ti wá jẹ mi ṣé ọba community mẹ́wàá tó máa pè ó láì pé ó máa kó sí ẹ lórí ni àbí tí ò bá ṣe wọn máa pariwo mọ́ mi ó sì ọmọ yẹn tó ṣe olóyún àtọ̀ agùnmá ni yóò ṣe òpó nu kí ni.
Oníranù. Yẹ́rọ! Kí ló ṣẹlẹ̀? Allahu Akbar! Ẹgbọ́n náà tóbi. Má bínú sí mi, ẹ bá mi bẹ̀ ni, ẹjọ́ tó lọ́n bẹ́ẹ̀ ni má. Má fọwọ́ ẹ̀ kàn mí o. Má fi owó èèyàn kàn mí. Ṣé o tẹ̀wá gbogbo òṣì tó ń ṣe láti àárọ̀? Ṣé oróyìn tó wà nù mí yìí? O máa ju omu ni. Má jò mú jọ. Kí ló ṣẹlẹ̀? Ibo ló wà tẹ́lẹ̀? Ṣé ibi tó tó wà látàárọ̀ lọ? Ibi ni mo wà bí. Ibi ló wà látàárọ̀. O ò débi ọyàn mi. Bí ọyàn bí ti bá o. Kì í ṣe pé o gbẹ̀nu wá kiss me. Olóyún rí abẹ́. Padà lóye mi sọ́kọ̀lì! Ìdí! Jáde! Orí ìṣòro ṣe o, kí ló ṣẹlẹ̀ ń sìn? Má lọ ná. Ọkùnrin ìfẹ́ gbéyàn jẹ́ ìbá yín mọ́ yín. Yẹ bàjẹ́, onídìí odó, olóṣì ìdìrógódó bí gbọ́ di nǹkan síbẹ̀. Ọmọ yìí bẹ́ẹ̀ jẹ́sẹ̀. Lórí burúkú lọ́mọ yẹn o, imagination burúkú kan ni mo rí sí o. Mo tún mú ìmáyé ò dáa. Ṣé ọmọ tó lọ tí mi ò bá kí ẹ̀bùn fún ó máa padà báyé mi jẹ́ ni? She's a green snake under the serpent grass. Serpent grass under ẹ̀ ló wá ọmọ burúkú yìí. Hibiscus flower wá wà lórí ẹ̀. Hibiscus yẹn ni o máa fẹ́ rush kò ní mọ̀ pé snake ńlá ni under the serpent grass. Ṣé burúkú lọ́mọ yìí? Èmi náà wò lẹ́ àní mo lálàá pé mo fún un lóyún. Èyí náà lánàá. Ọmọ ìfí. Gbàgà rẹ̀ ṣe ṣe é lé fún ni. Èfú wà láwọn mi. Ẹ̀rù gbà mo ọ̀pọ̀rọ̀ yẹn ló jẹ́ kí fùdá hàn yín. Èfú òun gbé débi. Mo fún lóyún. Lómi lójú àlá. Ẹ̀yin gan lẹ́ ṣògo wọn. Èmi gbọ́dọ̀ ṣẹlẹ̀ o. Ẹ̀yin lẹ́ ṣògo wọn. Àwọn gbọ́mọ̀ ọjọ́ ìgbà tẹ́ fẹ́ kí sọ̀rọ̀ mi mo gbẹ́ ẹnu yín. Bẹ́ẹ̀ ni mo gbá yín lẹ́nu. Ẹ̀rù ti bà mí kẹ́ bá lọ pọ̀ eyín sọ́mọ́ mi lẹ́nu. Ẹ mọ̀ kò tí ọmọ kòkó tó bá gbéwò eyín mi ẹ mọ̀ kò ti doṣó láti dé wá nìyẹn. Saamu Alajo. Saamu. Saamu ilẹ̀ yẹn leléyìí o ní ó pọ̀ káàkiri àwọn èèyàn ń dù torí ẹ̀ àfẹ́ ta kelekele rárá torí ẹ̀ mo ṣe ní mú kí ó yá kẹwàá wò. Ilẹ̀ wo náà ń dù? Ilẹ̀ yìí náà ni. Nítorí mo ti wà bí ló fẹ́ máa lo bóbò fún mi mo rò pé nǹkan ń ṣe ń tànà mo rò pé nǹkan ń ṣe àbí. Ilẹ̀ náà rí ibẹ̀ la wà ó pọ̀ rẹpẹtẹ. Ìjẹ́ òun lo dírẹ́kítọ̀ tó fẹ́ máa lo bóbò fún mi ilẹ̀ yìí wọ́n ń dúró bí. Ó dé ọ̀hún. Ṣé rẹ́dì láti ta àbẹ́ rẹ́dì láti ta? Saamu arẹ́dì. Èló ni? Mi ì tí ì mọ iye ẹ̀ máa pe brọ́dà mi tán wà ní abroad tán ní ilẹ̀ yẹn máa get back sí lálẹ́ yìí. Bó o ṣe fáìn tó yìí kí ló kù tó ò ní ná sọ fún mi kí ló kù tó ò ní bó o ṣe fáìn tó sọ nǹkan tó ní. Kò sí nǹkan tí mi ò ní. Kò sí tí wọ́n yé ò ní. So o mú mi bọ̀ lórí ilẹ̀ o ò tí ì mọ iye tí wọ́n fẹ́ tà ó dẹ̀ dà mí láàmú wá síbí. Bẹ́ẹ̀ kọ́. Ó dẹ̀ rí gbogbo nǹkan lóní. Saamu bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ kí n pè wọ́n máa get back sí lálẹ́ simple. Ọ̀gá o kò sí wàhálà mo gbọ́ pé brọ́dà ẹ kó padà wà kàn sí mi ẹni ní ọ. máa get back sí yín Saamu máa get back sí yín bọ̀ mo ń lọ bìkan sí o ṣé kí n gbé yín dání àbí báwo. Gbé tàdí dání ládùúgbò tèmi kí ló fẹ́ bà mí lẹ́rù wọ́n bí ṣó rí gbogbo ilé tó fi hàn mí èmi ni mo consultant lèmi jẹ́ fún ẹni tó fẹ́ ra bí intermediary ni mo wà mo máa ní láti wo gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé dáadáa kí n tó lọ sọ fún wọn. Ojú wa ò ní rí bí òun ilẹ̀ tẹ́ abundance bí kí láàmú tó ti wà lórí ẹ̀. Kò sí problem mo ti ń lọ. O ti ń lọ. Bẹ́ẹ̀ni mo ń lọ bìkan ni ẹ rí pé mo ti múra òde. O ti ń lọ báyà bí. Bẹ́ẹ̀ni. Ok kò sí wàhálà. Máa rí yín rọ̀lẹ́. Ok ẹ ṣé. Kò sí wàhálà. Ẹ dà o. Ó ga o. Ẹ ṣé sà. No problem. Yes. O kò sí wàhálà o. Yes sir. Percentage tí wọ́n bá fún ẹ̀mí náà máa gbà ń bẹ́ o. Ọba community. Orí ilẹ̀ náà má jẹ́ rí bi kò tí ẹ̀ sin tó léwu kó wà bí pásítọ̀ sọ bẹ́ẹ̀ ó máa fi àdúrà ó máa fi yọ gbogbo ègún abẹ ní tìtẹ́ bá fi sórí bí ó máa yọ dànù ni bọ́ mo kàn ní láti check round kémi náà léwu bóyá ẹ ti rí kòkó mọ́lẹ̀ ń bí kan. Orí mi jọ o ẹlẹ́dàá mi jẹ́ kó jẹ́ fún mi o mo ṣe wá ń jáwé yìí gbogbo bí tẹ́ kó ṣe mọ́ mi lára o. Bí lórí burúkú yìí rèé o. Òkè wúláńlá àtòkè wẹ́wẹ́ kò lè dúró níwájú rẹ̀ Ọlọ́run
ẹ ti tóbi tó ibi ìtóbi gan ni o gbogbo yẹn fẹ́ lọ mi ò kí bí ìfẹ́ tó yìí kò sí yẹ crusade láyé yìí tí pásítọ̀ sọ bẹ́ẹ̀ fẹ́ ṣe lórí ilẹ̀ yìí ibi ìgbà gbogbo wọn tọ́pẹ́ wá ta kíláàsì okùn bàtà mi tó ń túlọ̀ tó ń túbọ̀ báyìí àpẹẹrẹ rèé o tókùn bàtà bá ń tú àpẹẹrẹ pé bí ń polówó ẹ̀ ni ọlọ́mọ ayẹ̀ kó lówó ẹ̀ rìn kù mo ti rí corner piece méjì ń bẹ yẹn ìkan máa wà ń bẹ yẹn ìkan máa wà ń bẹ yẹn ó ti dá. dákú fóònù mi ò sì ń bí fóònù kan ríǹgì fóònù ríǹgì bẹ́ẹ̀ fóònù ríǹgì ta ló wà bẹ́ẹ̀ ta ló wà bẹ́ẹ̀ tẹ́tù ẹ̀bẹ̀ tí o bá jáde àdàdúrà lọ́wọ́ bíbí máa ṣapa. bra Saamu ta lẹ̀ ń ṣá lórí. ìwọ ló wà ń bẹ́ẹ̀. èmi ni bra Saamu. ìwọ ló tún wà nínú igbó ń bí. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe nínú igbó. mo ń dúró dàwọn ẹbí mi tó kù ní bra Saamu. ò ń dúró dàwọn ẹbí ẹ àbí ẹkún tó sùn kù ṣó ló wá sùn nínú igbó. bra Saamu iṣẹ́ rí ilẹ̀ yìí ilẹ̀ fámìlì mi ni ilẹ̀ bí ilẹ̀ wa ni. ṣé ẹ ní làákàyè lè wo nílẹ̀ fámìlì yín wọ́n nílẹ̀ yín ti bẹ̀rẹ̀. bra Saamu láti bí lọ sísàlẹ̀ gbogbo sàlẹ̀ bẹ́ẹ̀ yẹn títí wa ni àwọn ẹlòmíì ló lápá bí yìí o àwọn ẹbí mi ló lápá bí ṣùgbọ́n láti bí lọ sàlẹ̀ yẹn. àwọn míì ló ní bí. àwọn fámìlì mi ló ní bí. ọ̀rọ̀ yẹn ṣẹ̀ ń lójú ó ṣeé ṣe kó jẹ́ pé ilé àwọn internal nìyẹn kó jẹ́ pé ilẹ̀ ní bí àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àmọ́ kí ló wá ń ṣe kí ló mú ẹ tó òfin sá síbẹ̀ yẹn kí ló mú ẹ tó. bra Saamu mo kàn jókòó dè wọ́n bí ni mo ní kí n jókòó sábẹ́ igi ìdá àwọn ẹbí mi tó kù ni. oya confide me you can confide me o get it wo bí it's just like 50-50 èmi ni partner ẹ kí ni ìṣòro tó ní gangan tó fi ń sunkún má má commit suicide má má para ẹ dànù sínú gbé ìwọ tó fine báyìí má gbẹ̀mí ara ẹ wọ ọmọbìnrin mi ìmọ̀ tó ṣe nu bí yo torí tó bá lọ jí ẹgbẹ́ ń sìn àwọn aláwọ̀ máa dà láàmú ní community àbí bẹ́ẹ̀ kọ́. bra Saamu kò sí nǹkan kan mo ń dúró dáwọn ẹbí mi bí ni mo kàn ní jókòó dá sábẹ́ igi ìdé wọn kó fi dé ni. kò sí wàhálà bí ìmọ̀ràn ìwọ náà ti rí i pé ọ̀rọ̀ mi ti fẹ́ dàbí nǹkan mi lára ẹ kò sí problem tó bá jí ẹgbẹ́ wọn jí ẹgbẹ́ fẹ́ lẹ́jà ẹ ni. ẹ ṣàṣọra yín ṣe ti gbọ́ kò sí wàhálà o àwọn fámìlì ọ̀hún tètè pè wọ́n o mi ìmọ̀ tó ṣe bẹ́ẹ̀ ṣó ti yẹ. olórí burúkú ni àkóbá ni èèyàn ni bẹ́ẹ̀ dájọ́ lọ ẹ mara lákòóbá mi ṣe lọ yá ayé wọ́n dé sọ fún mi o. ẹ gbà mí bàbá gbogbo ẹgbẹ́ mi ń kọ́lé wọ́n ń ralẹ̀ wọ́n ń ra mọ́tò èmi náà ń ṣiṣẹ́ bó ṣe ń ṣiṣẹ́ náà ni mo ṣe ń ṣiṣẹ́ ọjà wòsíwòsì tí mò ń tà nínú ẹ̀ náà làwọn míì náà ń tà tí wọ́n dẹ̀ ń kọ́lé tán ra mọ́tò tán ralẹ̀ mi mọ bí tèmi ṣe jẹ́ bàbá ẹ jọ̀ọ́ mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ralẹ̀ ẹ ṣàánú mi. arábìnrin sórí ibi tí o ti kọ́kọ́ mú òun lèmi ó ti bẹ̀rẹ̀ o ní ọjà wòsíwòsì ló ń tà àwọn ẹgbẹ́ kan náà sì ń tarú ọjà bẹ́ẹ̀ tí wọ́n ti lówó tí wọ́n ti kọ́lé àmọ́ orí yàtọ̀ sórí orí tó yàn wá kọ́ lọ́wọ́n yàn àbọ̀rọ̀ mi ò yé níṣẹ́ ni kó o ní sùúrù dàsìkò tiẹ̀ àti wípé èmi kì í fẹ́ ṣe irú iṣẹ́ tó gbé wá yìí n ò fẹ́ ṣe fún yàn bẹ́ẹ̀ ni àyàfi tí sápá bá wà tó fẹ́ dàbí pé àwo broke òun ni mo máa ń fẹ́ ṣe irú ẹ̀ fún yàn ṣùgbọ́n lásìkò yìí kò fi bẹ́ẹ̀ sí sápá dàbí alára mo ṣì ń rí jájẹ wọn ò ní ṣe mọ́ lọ. bàbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí sápá mú yín kémi lówó ẹ fi sápá títí yín kẹ́ fi ṣe kémi lówó ẹ fi ràn mí lọ́wọ́ bàbá ẹ jọ̀ọ́. sápá kí sápá mú mi ó mọ̀ pé sápá ò dáa fẹ́ni tó bá ga ó mọ̀. bàbá ẹ ràn mí lọ́wọ́. arábìnrin. bàbá. àánú ojú kì í jẹ́ ká tọwọ́ bojú ìbẹ̀rù ẹkùn kì í jẹ́ ká mẹ́kùn pàjẹ́ ojú tí mò ń wò yìí ó ń ṣe mí bíi pé kí n ṣojú ọ̀hún láàánú àmọ́ tí n bá ṣe ọ́ láàánú ṣọ́ọ̀mù rẹ̀ nítorí àánú tí mo fẹ́ ṣe ẹ́ yìí àánú tó rísìkì ni nítorí rísìkì náà lọ̀rọ̀ ilé ayé ó ní oògùn kan tí mo ní bàbá ọdẹ kan wà ládùúgbò wa gbà mú wa kékeré
bàbá yìí ló fún mi nítorí bàbá yìí ti wo future mi ó rí i pé ọmọ tó ń wò yìí ọmọ líle ló máa jẹ́ lọ́jọ́ iwájú tí mo sì padà di ọmọ líle ọ̀hún òun ló gbóògùn fún mi ṣùgbọ́n mi ò tí ì lo oògùn yìí rí rárá n ò mọ̀ bóyá ó ṣiṣẹ́ bóyá kò ṣiṣẹ́ n ò wá ṣiṣẹ́ ìfún ẹ. ewé kan wà tí wọ́n ń pè ní sáwéré pèpè ló dààmú. sáwéré pèpè. bẹ́ẹ̀ ni ó fẹ́lẹ́ díẹ̀ báyìí àmọ́ bó ti fẹ́lẹ́ hùn oògùn ni ewé ń jóògùn tí ò jẹ́wé rẹ̀ lókù kan ewé kan lèmi ń pè ìgbéwé ní jẹ́mi lójú ọlọ́ tó o bá ti fẹ́ lọ já ewé yìí rí i dájú wípé ọ̀rí èèyàn gbà tó fẹ́ já èèyàn ò sì rí ọ àmọ́ nǹkan máa ń ṣẹlẹ̀ ńgbà míì náà ẹlòmíì lè rìn sásìkò náà tó o bá wá kófìrí èèyàn kan láàárín ọgbọ̀n ìṣẹ́jú tó o bá ti rí ẹni yẹn báyìí rí i dájú wípé o tọ̀ ṣùrùṣù báyìí kó o fọwọ́ gbé kó o sì fi bọ́jú tó o bá ti lè ṣe yún o ti wẹ àbínú ẹni tó rí ẹ o ti wẹ̀ kúrò ní. Bàbá Saamu yálà kò bá níyún ẹ wọ́n dẹ̀ ti sọ fún mi pé téèyàn bá ti rí mi ìgbé àfi tí bá ṣe ṣe tọ́ báyìí tí bá fi tọ́ mi bójú kí tó já ewé yìí padà Bàbá Saamu dẹ̀ fi tiwọn kó bá mi ìtò òde gun mi báyìí ṣé máa ṣe tún padà sí táǹsì tí máa ṣe tún lọ romi tí máa mú kí tó lè tọ́ kí tó lè fi ṣojú bẹ́ẹ̀ lákòóbá ní bọ́dá yìí o. Saamu Alajo oṣù bàtàn mo fẹ́. Sister. Ẹ fún mi ní sem. Sem, okay. Mélòó lẹ fẹ́? Ẹ̀kan náà ti tó. Sister, ń bọ̀. Okay, thank you. Ẹ máa ní ìṣe. Yeah. Ẹ ṣé gan. Thank you. Kí lẹ fẹ́? Báwo ni jàre ọ̀rẹ́ mi? Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ fún mi ní pupa mẹ́rin jàre. Mẹ́rin. Ẹ ti lálejò. Bá o ti mọ̀, a dẹ̀ ní láti entertain ọjọ́, jẹ́ kó tutù dáadáa. O ṣé. Ẹ ṣé. O block. O block. Ẹ ti lálejò. Sister. Yeah, so what do you want to buy now? Mo kí ló tẹ̀ ṣe dá mi lóhùn. Àwọn èèyàn dẹ̀ wá wọ́n dẹ̀ ń lọ ẹ̀dẹ̀ ń dá wọn lóhùn. Ẹ̀dẹ̀ dá mi dúró síbi kí ló ṣẹlẹ̀? It's because I like you now and I want us to be friends. You like me? Yeah, I like you. Hey, a lè má sọ yẹn kẹ́ máa tajà fún mi now. I'm sorry. Hey, can I have your number? Yóò lè kó tí ẹ lé àtọ̀. Ó yá wo bí fún mi ní kúlíkúlí. Pẹ̀lẹ́. Ẹ dá mi lóhùn mi ò lè dúró mọ́. Lè kí ni ọbọ̀ orí ẹ̀ ò pè ní àbí kan ṣẹ̀yìn. Màá dẹ̀ dúró bí mo fẹ́ ra nǹkan wà dẹ̀ dúró fún mi ní kúlíkúlí kókó fún mi ní kúlíkúlí. 20 ni kò fún mi 20 ni kò lọ kó wa. So ẹ máa dábọ̀ dá ìlú nǹkan tó di pé dá mi lóhùn. Mo ti dúró síbi látàrọ̀ kí ni gbogbo rádaràda iná torí ọ̀nà àwọn èèyàn dẹ̀ wá ó dẹ̀ ń lo ẹ̀dẹ̀ ń dá mi dúró síbí. Ìgbà tí o ṣe kórìí ẹ̀ dàrú àbórí ìwọ ẹ̀yin méjèèjì orí yín ò jọ pé papọ̀ màá dẹ̀ dúró síbí á dẹ̀ máa dẹ́ lómi lò mo fẹ́ wo lọ́jọ́ lómi lò. Ṣé bẹ́ẹ̀ lẹ ṣe bí ọ̀rẹ́ yín àǹtí o àti nọ́mbà tí kìíní mi ò fún yín kankan mọ́ ó dẹ̀ ń dáwọn èèyàn mi lò. Olóò lẹ́gbọ̀n lé ọ̀rẹ́ mi orí ẹ bàjẹ́ orí ẹ pè kúlíkúlí mi lọ́ti fẹ́ máa yọ dí yo. Nínú àná kí 20 ló wà mẹ́. 20 ló wà mẹ́. Mẹ́rin 15 àná dẹ̀ ń ta gbà ó yà kó o sínú kí ló yẹ fi síbẹ̀ fi sínú kọ́lọ́. Ọmọ olè. Túnjí. Ní ìlànà mọ̀sùn. Ẹ ra sà. Ẹ fún mi ní ẹyin crate méjì. Ẹyin crate méjì. Ó ga ọ. Ẹ ti láìkì ẹyin jù. Bóyá torí ẹ̀ náà làwọ̀ mi ṣe ń dán. Àwọn yín dán. Ẹ wá fi sópa wọn lé. Ẹyin ta lára ṣá. Ẹlẹ́mọ níjọ́ wọn yan. Arọ ni mo gàjà yìí. Eléwọ̀ ńlá akọgbódùgbòdù ògbòdú ẹni tí ń gbé ní mi bí àṣà. Kúkúlukú lawo lókùkùkù mi kù lawo lọ́sà. Òun ló dá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń bẹ láàrin ọ̀tá. Olódò yànmúyànmú yín fà mí dòrò wọn kò yín jẹ o lórí owó yìí a fẹ́ mọ̀ èyí tó bá gbéra dáadáa gbélégédé bá so ìjímèrè atakùn gbọ̀rọ̀ débẹ̀ ó yá o
òfò lélẹ́yìí ọjọ́ kejì ọjà yìí nǹkan àwọn wèrè wo ló wá náwó ìgbọ̀n pàápàá wọn lájẹ́ lára ni. ilé ìgbéra ọgọgọ ọ̀nà báyìí lálákè sọ ọ̀kàrí ó yà. ilé ìgbéragbéra o ilé ìgbéragbéra o ilé ìgbéragbéra o uncountable gbéra lélẹ́yìí o. wúlúwúlú mọ ẹyẹ wùlùlù mọ ẹyẹ ìjẹyìn níbẹ̀ lẹ́sẹ̀ àgbo onígbàṣọ ní fìrègbè jẹun adé àfọ ẹ̀wí ayé tó bùfẹ́ gbà ọ̀run ẹ̀wí ayé là á pawó ẹ̀gbà ọ̀run là á pọ̀nú mi là. ẹnìkan ò ní bọ́gí bọ̀ pẹ̀ kí gbanúmọ̀lẹ̀ ọmọ gbé ìgbanúmọ̀lẹ̀ ti gbé ọ báyìí. mo kí ẹ kú oríire owó mẹ́tẹ̀ẹ̀ta ló gbéra àmọ́ ìtí mo mú gbẹ̀yìn gangan òun ló gbéra jù dájúdájú eléyìí là á lò ẹni là á lò ṣé o wá rí ẹni tí ó náwó yìí fún ẹ ká kí wọn kó ọ̀fọ̀ lẹ́dẹ̀ wọn nítorí lákòókò tí n bá ti parí iṣẹ́ yìí báyìí onítọ̀hún ó kọ́kọ́ nọlẹ̀ yóò ṣubú gbàá bíi pé gìrì gbé tàbí wárápá yóò wá máa ní àìsàn kan lára tí yóò mọ nọ́ọ̀sì àìsàn yẹn títí tó bá yá yóò bẹ̀rẹ̀ sí ní jẹrà tó bá ti ń jẹrà bẹ́ẹ̀ owó tí yóò mọ pọ̀ sí yóò mọ dé odolówó dolọ́lá nù àmọ́ wá gbọ́ mi o tàbí kó gbọ́ mi dáadáa nítorí orí bá ń dé báyìí òun lo oògùn ṣíṣe níṣẹ́ ni kó máa gbàdúrà pé ẹni tá a fẹ́ lò yìí kó má pàdé aláwo rẹ̀ nítorí níwọ̀nba ìgbà tí kinní yìí bá ń ṣe tó bá fi lè pàdé aláwo rẹ̀ tó bá yọ kúrò náà fi ayé tá a gbé sínú ẹ̀ yìí á padà túnṣe ọ̀hún bẹ̀rẹ̀ ni o bẹ́ẹ̀ ni. bàbá kò tiẹ̀ ní pàdé aláwo rẹ̀ orí mi báyìí kò ní jó pàdé aláwo rẹ̀ nítorí pé ẹja báyìí òun lẹja ń jẹ sàn. Túnjí ẹgbà wá Túnjí dìde Túnjí kí ló ṣe Túnjí kí ló dé kí ló ṣẹlẹ̀ àwọn oníṣẹ́ ló ṣubú tó ń nà ẹ bá mi gbé kí ló ṣe ọsibítù eléyìí ò sọ̀rọ̀ ọsibítù ẹ bá mi gbé. ẹni sùúrù kí ni òkè sọ̀rọ̀ ọmọ ló ń gàn dín mọ́lẹ̀ yìí kí ló ní tẹ́ gbé lọ sí ọsibítù kí ló ṣẹlẹ̀. Bọ́lá sọ mẹ́ta ìjẹ́ kó bá mi gbé kì í sọ̀rọ̀ ọ̀sìtú eléyìí ó sọ̀rọ̀ ọ̀sìtú. Ẹ má dáná ẹgbẹ́ wọn nìṣẹ́ lọ́sìtú jà ní. Bábà nìṣẹ́ lọ́sìtú fún mi. Bábà nìṣẹ́ lọ́sìtú. Bọ̀dá Sàámú kan community púpọ̀. Odídẹ ẹyẹ ìlú òkun. Àlùkò. Odídẹ rẹ kọ Adébọ̀ì ni. Kí ni tí wọ́n gbélé tí wọ́n fi mi ṣe lẹ́nu? Sàámú. Ní kí ni? Ṣé wọn ò dá dúró ní reception ni. àwọn wo ni mo bá reception bó ṣe ni mo bá yàn reception orí ẹ ti yí pẹ̀lú tó sọ yẹn orí ẹ ti yí ọmọ tí mo mú wá síbí tí mo ní ó wáṣẹ́ tí mo ní kó gbà síbí ṣé ló tún stop èmi lọ́nà wọn tó sọ pé ẹ má bínú sá wọ́n bí sí. mo bí sí ibi tí mo wà yìí o kò. tó ṣe ritual. ṣé mo jọ ritualist lójú ẹ ni. ǹlẹ́ kú ọ̀rọ̀ pẹ̀lẹ́. Tari. Bọ́dá Sàámú. Kí ló ṣẹlẹ̀? Wá, ṣé kìí ṣe ọmọ ẹ tó ṣubú lulẹ̀ tí mo bá yí gbé dé hospital? Ṣé òun lẹ tún gbé wá bí kí ló ṣẹlẹ̀? Kí ló ń dé gangan náà? Ìṣòro tó mìíràn ti dojú kọ láàrin oṣù mẹ́ta sísìn olólọ yìí. Gbogbo abẹ́ẹ̀gì tó wà ní community kò síbi tí ó mọ̀. Wọ́n máa ń ṣe fàgìlà abẹ́ẹ̀gì ni ẹkún ló máa ń san bẹ́ẹ̀. Asunkún gbèwé ni. Wo Sàámú ní sùúrù o. Wo mi arábìnrin. Mo fẹ́ kó lanu kó sọ̀rọ̀ báyìí nínú owó tó kó wá sọ́dọ̀ mi yàn yín dákun ṣé ọmọ yìí fún ẹ lówó ni o sì kówó ọ̀hún mọ́ owó tó kó wá. bàbá báwo lówó ọmọ mi ṣe máa wà ń bẹ kó sówó ọmọ mi bẹ bàbá ìṣàánú mi. èmi náà mi ò kéré di iṣẹ́ yìí mọ́ nǹkan tí mò ń sọ. ṣé màá wá mú kókó dàmọ̀ rí mọ́ mi lọ́wọ́ ni wo mi ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì gbín o gbógun tún bá wọnú omi ara rọ̀ ó yá lanu kó sọ̀rọ̀ ǹjẹ́ o fún ìyá rẹ lówó àbó rajà lọ́wọ́ ẹ̀ o sì san owó ọjà tó rà fún. Mo fún wọn lówó mo rajà ní ṣọ́ọ̀bù wọn
ọ̀rẹ́ ni tí wọ́n ti rajà kí n sanwó. Torí ilẹ̀ yẹn èmi ni máa rà gbogbo nǹkan kí nǹkan ti máa ṣe tílẹ̀ yẹn máa fi jẹ́ ti tèmi bẹ́ẹ̀ ni mo dẹ̀ máa ra ilẹ̀ yẹn bó ṣe máa bá mi kí ilẹ̀ yẹn lọ́dọ̀ mọ́mì tó máa jẹ́ ti tèmi máa ra ilẹ̀ yẹn o èmi ni mo máa rà. Sista ilẹ̀ tá à ń sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ kì í ṣe ilẹ̀ kékeré o bẹ́ẹ̀ ni ilẹ̀ yìí wọ́n ibi tó dẹ̀ wà gbangba wáyà báyìí sista mi rò bóyá ẹ̀ fọ́ọ̀dù. Kò sí bó ṣe wọ́n tó mo máa ra ilẹ̀ yẹn bẹ́ẹ̀ ni mo máa rà. Owó ńlá kan bọ̀. Owó kan kò kúkú bọ̀ mo kàn nígbàgbọ́ pé mo máa ra ilẹ̀ yẹn ni. Kí ló fẹ́ lọ mú ní ṣọ́ọ̀bù? Má mú anything ní ṣọ́ọ̀bù, má rí ọjà lórí mi ṣọ́ọ̀bù o. Tí nǹkan tó wà nínú ilé tó bá ti tó ẹ, anything tó bá ti mú ní ṣọ́ọ̀bù ńbẹ̀ yẹn, kó ra múrù ẹ báyìí kó mú fún pẹ̀lú mi. Máa béèrè lọ́wọ́ pẹ̀lú mi, máa gba owó yẹn lọ́wọ́ ẹ̀. Anything tó bá ti mú lórí gbá mi bẹ́ẹ̀ kò fowó ẹ̀ síbẹ̀, má rí gbá lórí mi. Bọ̀ mọ́ mi kí ló dé tẹ̀ ṣe báyìí? Ṣé màá máa sanwó nǹkan tí mo rà ní ṣọ́ọ̀bù yín ni? Ṣé màá máa sanwó nǹkan tí mo rà ní ṣọ́ọ̀bù yín ni? Mọ́ mi láìkì nǹkan tẹ́ ń ṣe yẹ tí ẹ embarrass mi lójú àlejò yín náà. Màá tún máa sanwó ṣọ́ọ̀bù yín, ṣọ́ọ̀bù tó yẹ pé ilẹ̀ ní. Wọ́n mi ẹ má dá lójú rẹ má bínú. Ó dàbọ̀ jàre. Ṣé girlfriend ọmọ yín ni? Ọmọ ọ̀rẹ́ mi ni ọmọ ọ̀rẹ́ mi ni kódà ojú Túnjí lọ bó ṣe ń wo yẹn o ojú Túnjí lọ. Túnjí gbogbo nǹkan tó bá mú bẹ́ẹ̀ yẹn òun ni kò fi owó ẹ̀ síbẹ̀ o. Ṣé ti mí mi tẹ́lẹ̀ ni? Èwo ni owó dà? Owó yín rèé mi ò ní jẹ́ kẹ́ disgrace mi. Olówó. Yé! Ọmọ yìí ti pa mí o! Ẹ jẹ́ ó yé mi o. Nésòro. Ìdí tó ń jọmọ̀lẹ́ orí táìsì ni o ti á bá ẹ o. Ẹ gbọ́rọ̀ kò yé mi. Ọmọ ẹ̀ fi owó sínú òkè owó lọmọ fi wá rí báyìí. Mi ò ṣóhun ṣe rí ṣùàdì. Ó wá aṣọ òṣùlẹ̀ gbé mi. A sì ní pé yóò lọ gba owó jọ lọ́wọ́ àwọn tó bá rajà lọ́wọ́ ẹ̀. Àṣé pé ọmọ yìí náà ti náwó fún un. Owó tó wá ná fún un, o kò mọ owó tó kó wá bí. Owó ọmọ yìí ló sì ṣàpráprá jù náà àwọn owó tó kó wá. Ìgbà náà ló wá lè padà lọ ja ìwé ọ̀hún. Àbọ̀rọ̀ mi ò yé. Kò ì tán síbẹ̀ o. Ìwé ọ̀hún ni wọ́n kó wá tèmi ó parí iṣẹ́ sí. Níbi tó ti ń tajà, èrò ó bò ọ́. Wọ́n máa rajà lọ́wọ́ rẹ tìkẹ̀tìkẹ̀. Iṣẹ́ sáré pèpè nu wọ́n máa sáré wá sọ́dọ̀ ẹ̀. Owó tó o bá ti wá ń pa lásìkò náà ọ kò wọ ọ̀hún wá. Èmi ó tún yẹ nǹkan kan wò nínú owó ọ̀hún. Ẹni tó go ẹ̀ bá ṣá prápra jù nínú owó tó o bá kó wá tó go ẹ̀ gbéra dáadáa ẹni ọ̀hún lá lò. Bẹ́ẹ̀ ni yẹn bá ṣe ń jẹrà lọ́dọ̀ tiẹ̀ lọ́hùn òun lówó tiẹ̀ ó máa pọ̀ sí i. Tí o wá rí níbi tó gùn yìí máa jẹ́ dé láàárín ọjọ́ mẹ́ta tá a bá ṣiṣẹ́ ìtàn ọ̀rí rárá wà á rí tó àbàtẹ̀ 2 million. Bẹ́ẹ̀ ni mo. 2 million lọ́jọ́ mẹ́ta. Kódà o lè rí 2.5 èmi mo rí bẹ́ẹ̀ fún ogun jẹ́ ń gbádùn ara mi. Kí ni? Mo dáràn nítumọ̀ wípé àwọn èèyàn tó bá wá ń rajà lọ́wọ́ tiẹ̀ ẹ̀ wá kó gbogbo owó yẹn papọ̀ wọ́n á wá kó wá sọ́dọ̀ tiẹ̀ ìwà wá wo ẹni tó go ẹ̀ bá pọ̀ jù nínú ẹ̀ ẹni yẹn lẹ máa lò fún òun owó tọmọ ẹ̀ wá fi sínú ké owó yẹn ló ń ṣàpárapárá jù ó wá dàbẹ̀ ní pé ògo ọmọ ẹ̀ àti ayé ọmọ ẹ̀ lẹ́ lò fún ìyá kí ìyá lè máa fi wà òkè láìla ìlàlá Jésù ọba máa tóbi Olúwa máa tóbi lọ́ba o Olúwa máa tóbi lọ́ba yìí ṣé ó ló bá yí ọmọ yẹn jẹ́ ló fi ń kun báyìí lórí kó ń sùn. Kí ló fẹ́ ṣe báyìí kí lè rí ẹ báyìí bọ́ sí wọn lóò kì í ṣerú oògùn burúkú báyìí. Torí oògùn tí mo ṣe yìí mi náà dán wò ni bàbá ọdẹ kan ló fún mi nígbà tí mo wà láti kékeré mi ò lórí òun first èèyàn tí màá kọ́kọ́ lò fún òun ló bu mi lọ́wọ́ báyìí kọ́ lọ́ọ́ máa ṣàánú mi. Kí la máa wá ṣe báyìí. Alákòóbá mà lè léyìí kẹ́. Tó bá kú máa report in station. Ṣé ẹni pé nǹkan ti ba ayé yín jẹ́ wọ́n á máa sọ ẹ̀yìn gbọ́ ṣé wèrè níyìn ni wo fíìmù ṣé wèrè níyìn ni ẹlòmíì orí OAPTV YouTube channel ló máa wà tí gbogbo ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ó kàn máa wò ó máa rẹ́rìn ó máa dìde náà ni kò ní mú kankan lò bẹ́ẹ̀ ṣé wèrè níyìn ni.
eléyìí tó tún wá ṣẹlẹ̀ yìí ń sìn báyìí ń sìn sórí wà náà gbọ́rí àbò òrírí ipa àwọn èèyàn ayé wọn ń bàjẹ́ báyìí ṣé wèrè ni ẹ ní orin o ayé ẹ ti rún ọmọ ẹ ló padà lò fún rẹ wá kí la fẹ́ ṣe báyìí nítorí pé tó o bá tètè wá kankan ṣe sí ní tó wà lẹ̀ èmi ti rí o èmi ti rí má dìde báyìí ń sìn station ni mo ń lọ sóhun má lọ rìpọ́tù ẹni tí nǹkan bá ṣọmọ ẹ̀ tó bá kú má tẹ̀ jẹ́ kán lọ mọ̀ pé nǹkan kan ẹsibítì wà nínú bí torí tọ́mọ ẹ̀ bá kú gbẹ̀ wọ́n á lè mọ̀ bó ṣe máa wá arrest ẹ. tó bá fẹ́ kọ́mọ yòókù tí wọn náà dẹ̀ fẹ́ ya wèrè wàá kọ́kọ́ kúrò nílé tó ń gbé náà lákọ̀ọ́kọ́ ọ̀ ti ṣọ́ọ̀bù ẹ̀ pa òun ní ṣe bísínẹ́sì kankan nítorí ó níṣẹ́ tó fẹ́ ṣe fódìdí oṣù 6 gbáko wàá máa rìn káàkiri wàá máa wá public toilet kiri níbi tí public toilet bá wà wàá máa fọ public toilet yìí fún odidi oṣù 6 gbáko o sì gbọ́dọ̀ gba èépìn ni. ọlọ́run o wọ́n ti ẹ̀gbọ́n owó kò bá bẹ́ẹ̀ tà. ṣó ń gbọ́ mi o ò ní gba kọ́bọ̀ wàá dẹ̀ fọ̀ fún oṣù 6 gbáko o ò dẹ̀ gbọ́dọ̀ fọ tọ́ílẹ̀tì kan lẹ́ẹ̀mejì wàhálà tún dénú. ẹyọ kọ̀ọ̀kan fọ́dídì oṣù 6 jọ mélòó ni public toilet ni wà ní stéètì kan wàá fọ public toilet dé Maiduguri èmi ni mo sọ bẹ́ẹ̀ wàá fọ dé Ghana pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí kó tiẹ̀ lọ fọ public toilet ní Mushin. ṣé public toilet wà ní Mushin ni. kò síbi tó sì public toilet àbí kó lọ fọ public toilet ní Èbúté Èrò níbi tẹ́rọ kún sí tiẹ̀ ń bá ẹ nìyẹn. ẹyọ kọ́kọ́ o alóbọ̀ máa fọ káàkiri báyìí títí oṣù 6 ó dẹ̀ gbọ́dọ̀ fọ ẹyọ kan lẹ́ẹ̀mejì tó o bá dàdí àgbà tó o ní pé kí ni mò ń sọ yìí tó tẹ̀lé kìlọ̀ ọ̀ ya wèrè ọmọ yìí ó sì kú. o gbọ́. débi ti bá mi. wo bí mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ madam kí lè rí yín báyìí. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó.